Prophet Nasri. They call him Prophet Nasri. He normally give message once in a while. The first thing I saw is that his glasses is being withdrawn. They gave him a black glass. Secondly, who has been ever given this kind of gift before in your family? I was being told your lineage, you are deity, you are idol worshippers. I will give this servant an angel. Aside this angel, I saw another angel that is wearing dark. There is an angel of darkness. Obìnrin ìyẹn wà ní Calabar oníṣọ́ọ̀ṣì wòlíì nínú àwọn mama wa ó tún dá ṣọ́ọ̀ṣì sí Ìbàdàn àbúrò bàbá mi ní ṣọ́ọ̀ṣì Sówòrò Cathedral mi wá máa Násùrù tí Ọdẹ́kúnlé ṣe kíni o tó sọ pé ó wá nídìílé olóòṣà ẹ lọ wo bẹ̀yẹn ó nídìílé olóòṣà mi wá mọ̀. Hello, hi everyone. Welcome to Crossblock XTV. Please don't forget to subscribe, like and share. Drop your comment down below. Ẹ̀yin tèmi Prophet Nasri Israel wọ́n ti dá Prophet Ezekiel Odedoyin lóhùn lérí ìrántí Prophet Odedoyin rí sí Prophet Nasri pé wọ́n ti gba ìran ìgò wọn. Ẹ ṣáà mọ̀ pé oríṣiríṣi ìran ló wà láyé yìí. Now Prophet Nasri jẹ́ ká máa mọ̀ pé wọ́n náà dẹ̀ fẹ́ kí Prophet Odedoyin gbọ́ gbogbo ọ̀rọ̀ táwọn ń sọ yìí o pé ṣé Prophet Odedoyin gan ti wo ara wọn pé kán lọ wo logo ìjọ wọn. Wọ́n ní pé wọ́n gbé sword sórí Bible pé ó dẹ̀ ti wà láti dìkọ́ ṣe pé ọ̀rọ̀ Olúwa gangan ló ṣáájú gbogbo nǹkan. Wọ́n tún sọ̀rọ̀ lérí nígbà tí Prophet Odedoyin ní pé ìdílé Ifá ìdílé kíníkan ìdílé ìṣẹ̀ṣe ló ti wá. Wọ́n ti tún jẹ́ kó mọ̀ pé wá bàbá àwọn gangan ó kú sẹ́nu di iṣẹ́ Olúwa ni. Wọ́n ní gbogbo àwọn ẹ̀gbọ́n àwọn gan wọ́n ń ṣiṣẹ́ Olúwa. Wọ́n dárúkọ ìlú Abẹ́òkúta, wọ́n dárúkọ ìlú Ìbàdàn, wọ́n dárúkọ Ẹ̀pẹ́, wọ́n tún dárúkọ pé àwọn ọmọ àwọn gan ti ń ṣe iṣẹ́ Olúwa. Prophet Nasri Israel tún jẹ́ ká máa mọ̀ pé Olúwa ti fi ràn àwọn pé wọ́n rí pé òjò ń pa gbogbo àwọn pásítọ̀ orílẹ̀-èdè. Tẹ́ bá dẹ̀ rántí ní beginning of this year oríṣiríṣi pásítọ̀ ló ń jáde pé àṣírí àwọn pásítọ̀ ó máa tú gan sí yẹ̀yẹ́. Now Pastor Nasri náà Ọlọ́run náà fi ràn yẹn hàn àwọn pé kí gbogbo àwọn wòlíì pásítọ̀ prophet kí wọ́n darí àwọn èèyàn padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Wọ́n náà wọn gan wà included pé torí àwọn náà ń dẹ́ṣẹ̀ alárẹ̀ẹ̀rọ náà ni wọ́n ń dẹ́ṣẹ̀. Ẹ̀yin tèmi ẹ drop comment yín ẹ like and share ẹ jẹ́ ká jọ gbọ́ lẹ́nu wọn lẹ́kùnrẹ́rẹ́. Odedoyin Ọláwùnmí Odedoyin wòlíì Odedoyin Ọláwùnmí Ezekiel wòlíì Odedoyin Ọláwùnmí Ezekiel mo fẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yìí kó dé ọ̀dọ̀ rẹ̀ àti gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kẹ́ bá mi fọwọ́dù ẹ̀ ẹ jọ̀ọ́ àti gbogbo ẹ̀yin tẹ́ máa gbé mídíà yìí. Number one mo fẹ́ kẹ́ kọ ilé sílẹ̀ ibi mẹ́ta la ò gbẹ́dọ̀ lé ayé wọ̀. Ibi mélòó ni mo lá àgbẹ́dọ̀ láyé wọ̀? Ibi mẹ́ta la ò gbẹ́dọ̀ lé ayé wọ̀. Èkíní a ò gbọ́dọ̀ lé ayé wọnú kòtò torí kò sẹ́ni tó kó sí kòtò ayé tó jáde. Èkejì a ò gbọ́dọ̀ lé ayé wọnú agijù kò sẹ́ni tí ó wọ agijù ayé tó rí ọ̀nà jáde. Ẹ̀kẹta a ò gbọ́dọ̀ lé ayé a gbọ́dọ̀ lé wọnú iná kò sẹ́ni tó lé ayé wọnú iná tí iná yóò padà jó pa. Gbogbo èèyàn ló wà ìtàtù láti lé ayé bọ̀tẹ́ má lè lọ ibi mẹ́ta yẹn. Ọ̀rọ̀ mi àkọ́kọ́ sí Odedoyin Ọláwùnmí Ezekiel wòlíì rẹ̀ nìyẹn. Kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé bí ẹ bá wo lógo Odedoyin lógo iṣẹ́ ìránṣẹ́ torí kì í ṣe ṣọ́ọ̀ṣì lọ dálẹ̀ lógo rẹ̀ ó ní kíní àwọn Niger Delta àwọn Ẹ̀dó yẹn kíní sword méjì
ó gbé orí ẹ̀ kára ní lógò yẹn, ó gbé orí lógò yẹn kíní sword méjì yẹn, ó gbé orí ẹ̀ kára ní lógò iṣẹ́ ìránṣẹ́ bánà rẹ̀. Ó wá gbé bíbélì sí abẹ́ lógò yẹn, abẹ́ sword méjì tó fi kára yẹn. Ó wá gbé kíní rodó kan bíi cycle, ó gbé sí apá òsì kíní sword yẹn. Kíní yẹn ní kọ́lọ̀ mẹ́ta, kọ́lọ̀ yellow, kọ́lọ̀ red àti kọ́lọ̀ kò jẹ́ funfun kò jẹ́ dídùn. Nínú ìjọba ti wòlíì, red túmọ̀ sí ìjọba ayé, yellow túmọ̀ sí ìjọba ayé, red túmọ̀ sí ìjọba ẹ̀jẹ̀, kò jẹ́ funfun kò jẹ́ pupa yẹn túmọ̀ sí ìjọba ìbọ̀dì níwájú ẹni tó ní ayé àti ọ̀run. Ẹ lọ wádìí àwọn wòlíì tó tọ́. Àwọn ṣọ́ọ̀ṣì kan wà, let me silent there. Kí ni yẹ́lò yẹn mìíní? Ó túmọ̀ sí ìjọba Òṣùmàrè. That is why ní ọ̀pọ̀ ìgbà kọ́lọ̀ tí a bá mú, àwọn kan lò wọ́n kàn lò ní, but àwọn kan lò láti fi ṣe nǹkan míì. Hallelujah. Ìyẹn nípa ti bánà rẹ̀ lógo ṣọ́ọ̀ṣì ẹ̀. Kíní swọ́ọ̀dù méjì tó fi kanra tó gbé bíbélì sábẹ́ yẹn. Bíbélì wípé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ ẹ̀. Kìí ṣe swọ́ọ̀dù méjì ló yẹ kó gbé sókè kó wá gbọ́rọ̀ Ọlọ́run sísàlẹ̀. That is number one. Irú ìjọba torí àwọn tó yí ká àtàwọn ọmọ Ọlọ́run, irú ìjọba tó gbé kalẹ̀ nìyẹn. Bọ̀tì Bíbélì wípé mo bẹ́ ẹranko jà ní Éfésù, èrè kí ló jẹ́ fún mi? That is number one. Number two, kó tó di kó jáde sọ̀rọ̀ sí mi ní ọdún tó kọjá àbí early this year, mo ní mo rí TV station, television yìí, mo lè máa ti television wá ń lu ara. Mo wá béèrè pé Olúwa kí ló kàn mí kan? Olúwa wá sọ fún mi, ta ló wà níbí nígbà náà? Thank you. Olúwa wá sọ fún mi pé àwọn kan máa dìde lórí mídíà láìpẹ́ yìí o, wọ́n máa bẹ̀rẹ̀ sí bá mi ń jà o. Ní ìtẹ̀síwájú, hallelujah, ìyẹn nípa ti lógo ṣọ́ọ̀ṣì ẹ̀. Àwọn tó súnmọ́ àtàwọn ọmọ Ọlọ́run tó gbé prógráàmù ẹ̀, ẹni kó jáde sí gbangba kó ṣàlàyé nǹkan márùn-ún tí lógo rẹ̀ yẹn tí mo ṣàlàyé yẹn fún gbogbo ayé lórí mídíà, pé àwọn kàtẹ́ ẹ̀ fẹ́ mọ̀ ká interview rẹ̀ pé kó ṣàlàyé ìtumọ̀ lógo iṣẹ́ ìránṣẹ́. That is number one. Number two, number one, church lèmi dálẹ̀, iṣẹ́ ìránṣẹ́ ni òun ṣe. Number three, ẹ̀yin ọmọ Ọlọ́run ní pápápá kẹ́ gbọ́ mi o, àti gbogbo ẹ̀yin àyànfẹ́ kárí ayé. Number three sí number four, the first expression rẹ̀ sọ wípé Woli Nasri Israel, ó wípé ó máa sábà wá sórí mídíà lẹ́ẹ̀kankan. Ẹ lọ wo, ẹ lọ gọ́gbẹ̀ kẹ́ wo. That is number one ọ̀rọ̀ rẹ̀, point àkọ́kọ́. Definitely mi ì ṣe wòlíì orí mídíà, I'm telling you. Láti 31st of December mo ti wà náà àdúrà bíi mi ìtàn fóònù mi, kò sí ìránṣẹ́ Ọlọ́run. Àwọn màmá àtìyàwó mi ti ń bí mi lé, kò sí ìránṣẹ́ Ọlọ́run tó lè wà ní àti 31 December kó má pe fóònù láwọn èèyàn kó pa fóònù ẹ̀. Orí à, that is one. I'm thank God for that. Ní ìṣẹ́ni tó ń wá orí mídíà káàkiri láti wá nǹkan, that is one. Number two, yìí tí mo torí ẹ̀ ní kẹ́ jókòó kẹ́ gbọ́ rẹ̀. Number two, ọmọ mi ó lọ mú ọkùnrin pé òun fẹ́ fẹ́ nítorí bàbá mi ṣe ẹ̀gún sílẹ̀ pé ìran wa o kì í fẹ́ ni tí ìbá ti ṣe kìrìsìtẹ́nì láti dá ìgbéyàwó ẹ̀ dúró tá a ṣe tí a ní kọ́kọ́ máa lọ kóun náà máa ṣe kíni kó máa lọ torí bàbá mi ti fẹ̀gún lẹ̀, kò sí ọmọkùnrin wa kò sọmọbìnrin wa
tó lè fẹ́ni tí ìbá ṣe kìrìsìtẹ́nì kò possible. Number 4 torí number 4 nínú nǹkan tó sọ ó sọ pé ìdílé olórìṣà ni mo ti jáde, pé Olúwa sọ fún òun pé ìdílé olórìṣà ni mo ti jáde. Bàbá mi tí mo torí ẹ̀ ní kẹ́ ẹ gbọ́ lónìí, bàbá mi ó lè ṣẹlẹ̀ níbi mi ò mọ̀, ṣùgbọ́n bàbá mi olùdásílẹ̀ church ni. Ẹ pàtó fún Jésù. Kì í wá ṣe ṣọ́ọ̀ṣì nìkan ló dálẹ̀, ó dá àgbàlá sílẹ̀. Nígbà tí bàbá mi dẹ̀ máa kú láàrin ọdún kan, ó ń sọ fún gbogbo church pé àkókò ti tó and is above 90 above. Pé àwọn tóun àtẹ́jọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa gbogbo pé gbogbo wọn ti lọ, pé wọ́n dẹ̀ ti sọ pé wọ́n ń retí òun, pé òun náà ti fẹ́ máa lọ. The last Sunday tó máa ṣe pẹ̀lú wa, my father kì í ṣe tébù yìí, wọ́n mú tébù àwọn tébù church ayé àtijọ́ ó wà báyìí. Bàbá mi ó wà ẹ̀sùn tán lọ́jọ́ Sunday, ó ṣiṣẹ́ mi, ó fèdè fọ̀, ó dẹ̀ dúró ti ẹ̀pẹ̀ báyìí, ó dẹ̀ sọ fún gbogbo church pé òun ti ń lọ o. Ó sì mú ẹni tó fẹ́ jẹ oyè ní church, tó fẹ́ jẹ bí aga white, ó sì mú ẹni tó máa ṣe olórí church, ó dẹ̀ fi sórí altar, ó dẹ̀ tàró sí lórí. Ìjọ yẹn náà yí orúkọ mi padà. Ọdún gangan ni wọ́n sọ mí lọ́jọ́ tán bí mi o, kí Odedoyin ó gbọ́ o. Ọjọ́ yẹn ló sọ ní church pé Israel là á máa pe ọmọ ẹ̀, pé Jacob, pé torí ìrìnàjò rẹ̀ máa lọ káàkiri ju tiwa ti gbogbo ilé. That is why I become Israel. Mo dẹ̀ ti over 20 something years ìgbà yẹn Israel tẹ̀rí yẹn. So nígbà tó parí iṣẹ́ yẹn, ó dẹ̀ gbé ọwọ́ ti table báyìí. Gbà tí àwọn àgbàlagbà wá wo gbogbo church, wọ́n á lọ dì í mú. Dáwà tí wọ́n gbé and ó kàjọ wọ́n sí ọpọ́n ti parí. That is why my father end up. Ẹ pàtó fún Jésù. Ó tó jẹ́ kí ìsọ̀rọ̀ yìí, bí o bá ti ju òkò sí ilé odi wàá gbọ́ ohùn ẹ̀. So bàbá mi is a church leader, is a founder. Ọmọ 5 gbogbo ìkan ti kú, èyí tó kú àgbà wa ó ní ṣọ́ọ̀ṣì. Wọ́n pe ìlú yẹn ní after ọ̀rẹ́ nílùú Òkìtìpá. Tó bá débẹ̀ wọ́n bá sọ pé wọ́n ń béèrè Nasuru, church Nasuru Ògo Olúwa, wọ́n á mú yín lọ ságbàlá ẹ̀. Is there. Tí ẹ bá dé Ìjẹ̀bú Ìṣíwọ̀, olórí ẹbí wa wà ń bẹ̀. Tá bá ní wọ́n ń béèrè olùgbàlà Nasuru, orúkọ tí bàbá mi sọ àwọn ọmọ ẹ̀ nìyẹn. Àwa kì í jẹ́ Ọdẹ́kúnlé nílé wa, àjọ Ìsábùnmi, àjọ Ògúndèjì rárá o. Ní Ìjẹ̀bú Ìṣíwọ̀ yìí olórí ẹbí wa wà ń bẹ̀. Tá bá béèrè aṣáájú olùgbàlà Nasuru, ṣọ́ọ̀ṣì ẹ̀ wà ń bẹ̀. Ní Ẹ̀pẹ́ ní Àkọ́dó, tá bá ti kọjá Àkọ́dó, ẹ̀gbọ́n mi wọ́n pè ní Monday Apostoli Nasuru. Kì í ṣe bóyá ó jọ oyè o, kì í ṣe oyè o, orúkọ tí bàbá mi pè ní ẹ níbi ẹ pẹ̀lú mi. Nígbà tí Kristi ọmọ Ọlọ́run wà láàyè, ó ní áńgẹ́lì sọ fún un is good. Ó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ lábẹ́ áńgẹ́lì, èmi kẹ̀mú ń ṣiṣẹ́ lábẹ́ ọba àwọn ọba. I don't need the right. Ìṣòro ẹ̀ṣẹ̀ tí mo dẹ̀ṣẹ̀ àti gbogbo àwọn wòlíì Nàìjíríà kí ni? Torí pé mo sọ ní ọdún yìí pé Olúwa àwọn ọmọ ogun sọ fún mi pé gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run mo rí wa nínú ìyàrá ńlá tó dán, òjò wa ń pa wá. Mo wá béèrè pé kí ni ìtumọ̀ òjò? Olúwa sọ pé àkókò ẹ̀sìn gbogbo wa ti dé o, àtàwa wòlíì orí méjì àtàbá yí padà ká darí àwọn èèyàn sí ìjọba ọ̀run. Ẹ̀ṣẹ̀ tí mo sọ ní ìyẹn ló fà á tí ó fi sọ pé mo kọ́kọ́ ríran rere, ṣùgbọ́n ní ìsín báyìí tí mo ní gbogbo wa gbọ́dọ̀ padà sínú Ọlọ́run yẹn báyìí, mo ti ríran òkùnkùn nìyẹn. Mo dé gbàdúrà ló kọ bàbá gbogbo àwọn tó fi Kristi jẹun yìí tí wọn ò fẹ́ lead àwọn èèyàn sọ́run, Olúwa yóò bá ọkàn wọn pàdé. And
ní ìtẹ̀síwájú finally mo lọ wo iṣẹ́ tó ń ṣe. Ó jẹ́ ẹni tá a gbẹ́dọ̀ gbàdúrà fún, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ìdí méjì tá a gbẹ́dọ̀ fi gbàdúrà fún àti gbogbo àwọn gúrùpù ẹ̀ tí máa torí owó mídíà tí wọ́n ń ba iṣẹ́ Olúwa jẹ́. Ìdí méjì, èkíní àwọn kan yí wọn ká, àwọn kan ní interpret fún wọn, àwọn kan ní wọ́n tàró lórí, àwọn èèyàn ò gbọ́dọ̀ lọ́rùn àpá ìdì. Àwọn fúnra wọn náà Ọlọ́run gbọ́dọ̀ àrẹ́ẹ̀sì wọn torí kò sẹ́ni tọ́lọ́run ò lè. Ó mú Pọ́ọ̀lù náà, ó mú Sọ́ọ̀lù. Ìgbà tí mo wá lọ wò tá fi hàn mí, mo wá rí i pé ẹni tí ebi ń pa ni, ẹni tí ebi ń ṣe kí ni, torí kò sí tẹ́bi ò lè tèèyàn sí. Mo wá rí i pé one, ó jẹ́ ẹni tó máa ń wo wèrè níwájú Ọlọ́run. Ẹ lọ gọ́gù ẹ̀, Ọdẹ́dọ̀yìn, Ọláhùnmí, Èsíkẹ́, ẹ lọ gọ́gù ẹ̀. Ó jẹ́ ẹnìkan tó máa ń wo wèrè, even nínú àwọn wèrè tó ti kó sínú ilé ó sì wà ń bẹ́ẹ̀, tó máa kó máìkì sí lẹ́nu pé òun fẹ́ káwọn abí ẹ̀ wá mú o. Ìran mi kẹ́ a kì í wo wèrè, a ṣe kí ni o, a wo wèrè. Èèyàn mẹ́ta ló so ní ìdàdúrà láyé. Tó bá ti ráwọn tó ń wọ òkú ní mọ́ṣúárì, ìgbé ayé wọn máa dàbí ti òkú ni. Tó bá ráwọn tó ń wọ sàárè sẹ́mẹ́tìrì yẹn, ní ìgbà míì tó bá débẹ̀ ẹ̀kún àgbọ̀n yẹn pé ṣé èèyàn ló bá wọn wọ̀nyí, tó àwọn fúnra wọn ti di òkú ọ̀rẹ́dì. Ẹ̀kẹta, ẹni bá ń wo wèrè, ẹni bá ṣe kí ni o, tó ń wo wèrè, kò sígbà tó ní ayé àtijọ́ náà dáadáa máa kú bí wèrè ni wọ́n máa ké kú ni, kára máa ta wọ́n. Náyé àtijọ́ ẹ lọ béèrè. So mo wá rí i pé iṣẹ́ méjì ló ní. Èkíní, láti fi mídíà wá owó. Èkejì, iṣẹ́ wèrè wíwò. So a gbẹ́dọ̀ gbàdúrà kọ́lọ́run lé ẹ̀mí wèrè kúrò lára ẹ̀. Èkejì, a gbẹ́dọ̀ gbàdúrà kọ́lọ́run fọwọ́ tọ́ ọkàn ẹ̀. Ẹ̀kẹta, gbogbo àwọn tó yí ká yẹn Ọlọ́run gbọ́dọ̀ deliver wọn. Ẹ má fi ṣàwàdà o. Bíbélì wí pé bí a bá rí arákùnrin wa nínú ìṣubú, ká gbé dìde sípò. Bẹ́ẹ̀ bá rí mi tí mò ń ṣubú, ẹ gbé dìde. Ẹ̀kẹrin nínú tó sọ, ó ní òun rí i pé obìnrin yí mi ká ní gbogbo ṣọ́ọ̀ṣì láyé yìí. Ẹ ṣàlélẹ́yà aláwọ̀. Ní gbogbo ṣọ́ọ̀ṣì láyé yìí lobìnrin ti ń wàásù. Gbogbo ṣọ́ọ̀ṣì lobìnrin ti wà, obìnrin wàásù ṣọ́ọ̀ṣì. Ní gbogbo throughout ọdún, bí obìnrin bá gun orí ọ̀tà yìí, bóyá à ń ṣe praises àbí mo parọ́, ọ̀kẹ́ à ń ṣe program Olúwa gbèjà abiyamọ ẹ̀ẹ̀kan lọ́dún àbí ẹ̀ẹ̀kan náà ìṣẹ́jú márùn-ún ní bolo ti wá lóbìnrin. Gbogbo ẹ̀ oúnjẹ àti ebi, àwọn kan ibi ló ń kó wọn sí wàhálà. Ẹ dìde dúró ká gbàdúrà fún wọn. Kì í ṣe òun nìkan o. We need to pray for all these people, all these media prophet. Agbẹ́dọ̀gbà ẹ má bínú o. Ó tọ́ mo sọ fún wọn, wọn ò gbọ́dọ̀ ṣègbé o. Wọn ò gbọ́dọ̀ ṣe kínni, wọn ò gbọ́dọ̀ ṣègbé. Sẹ́ẹ̀rí ó lè jẹ́ pé torí ká bá lè gbàdúrà fún ló bá sọ̀rọ̀ kàn mí. Ó ṣeéṣe kó ti máa sọ́kan gbogbo. But torí ká bá lè gbàdúrà fún, torí Ọlọ́run máa bá wa mú un. Ààrẹ ìṣọ̀kan ẹ̀ á dẹ̀ wá wúlò fún ògo Ọlọ́run. Á wúlò fún ògo Ọlọ́run. Á wúlò fún ògo Ọlọ́run. Obìnrin lè náyàwó adọ́dọ̀ mi. Ẹ̀gbọ́n mi lẹ́lẹ́ láti kíní. Kò tí ì rí mi lọ́dún yìí, àbí? Obìnrin bo. Títí bàbá mi fi kú láyé kò tí ẹ gbá tóbi kóbìnrin ogun rọ́tà o. Bóyá ẹ̀mí yẹn náà ló ti ṣe kíni. Tí wọ́n bá ti sọ pé obìnrin ń bọ̀ láti obìnrin ọ̀dà. Kódà bí òsínlé tó bá ń bọ̀ tó bá gbọ́ pé obìnrin sọ̀rọ̀, tó bá ti wọ ọ̀tà tó ti wọ ṣọ́ọ̀ṣì báyìí, tó wò báyìí, ẹnìyẹn parẹ́ dànù nìyẹn. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Obìnrin dáa, ní kò dáa, ṣùgbọ́n
ọ̀pọ̀lọpọ̀ ìṣubú ó lè tọwọ́ nínú wọn wá, kì í ṣe gbogbo wọn o, nínú wọn wá látòrí ẹ̀ kíyèsí. So ẹ kà pé orúkọ Jésù ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ pé orúkọ Jésù. Olúwa ṣàánú Wòlíì Ọdẹ́dọ̀yin, Wòlíì Ọdẹ́dọ̀yin ọmọ ilé ọlọ́dẹ ni. Gbogbo lógo ṣọ́ọ̀ṣì ẹ̀yẹn ilé ọlọ́dẹ náà ti ń lò. Ọmọ ilé ọlọ́dẹ ni. Ọlọ́run gbọ́dọ̀ gba ọkàn ẹ̀. Òrìṣà ilé ẹ̀yẹn kò tí ì fi ilẹ̀. I'm telling you, ìdí tí mo fi ń gbàdúrà fún náà nílé láti àná láti wá fi kíní hàn mí. Kí ni ìdí ẹ̀ ni pé bàbá mi sọ̀rọ̀ kan nínú ọkàn ẹ̀, ó ní àrò pé bóyá màá wá sórí mídíà màá wá àtáàkì nígbà tó hàn ṣépè fún mi. Mi lè àtáàkì ẹ̀ torí pé èkíní kò ní iṣẹ́ tó fi ń jẹun, iṣẹ́ tó fi ń ṣe kíni tó fi ń jẹun nìyẹn. Àdẹ̀gbọ́dọ̀ gbàdúrà kọ́lọ́run kó ṣàánú ẹ̀, kó fún ara ẹ̀ máa dájọ́ àánú fún. Tó bá rà àánú gbà tó lówó tọ́lọ́run bless ẹ̀ tó di èèyàn gidi, àyẹ́ rí i pé ó ti máa ṣe sọ́ọ̀rì sí gbogbo àwọn nǹkan tó sọ yẹn. Ọ̀run ló tì mọ́. Bí ọ̀run ò bá tì mọ́ èèyàn á lọ máa wá mídíà káàkiri láti máa sọ̀rọ̀ fún àwọn èèyàn, sọ̀rọ̀ alámàtúlá, sọ̀rọ̀ irọ́. Èèyàn lè sọ̀rọ̀ káàkiri bọ̀ tí irọ́ ẹ ti ṣe, ó ti ní irọ́ fífún lélẹ̀. Ẹ pàtó fún Jésù. Ó yẹ kó kọ́kọ́ gbé èèyàn wá síbí kó wá wo gbogbo ibi tó bá ti wò tán, kó wá wo irọ́ tó máa wà òkè tó máa lè bá ohun tó bá sọ mu. Bọ̀tẹ́lẹ̀ yìí àwọn ẹ̀gbọ́n mi àmì ẹ̀tẹ́ pẹ́ ṣé násìtì ọ̀wà tiwa ló ń sọ àbí násìtì ìdílé mi mọ́ ní mi ìmọ̀ bóyá násìtì Ọdẹ́dọ̀yin o. Ẹ pé orúkọ Jésù. Olúwa bá wa bá ọkàn ẹ̀ pàdé. Olúwa bá ọkàn ẹ̀ pàdé. Kò gbọ́dọ̀ ṣègbé lábẹ́ bó ti wọ́n rí Ọdẹ́dọ̀yin Ọláwùnmí Èsìkẹ́ kò gbọ́dọ̀ ṣe kíni o, kò gbọ́dọ̀ ṣègbé. Olúwa bá ọkàn rẹ̀ pàdé. Ó yẹ.